gbogbo ibi tí wọ́n wà lórí ìgbàwáṣẹ̀ àti adùn àṣà Yorùbá àti lórí ajé olókun. Àti gbogbo yín nílé lóko lọ́nà lórí òkun. Àti yín ojúmọ́ iṣẹ́ tí wọ́n wà. Àti yín kí ọ̀sán gbogbo iṣẹ́ tí wọ́n wà káàkiri gbogbo àgbáláyé. Àti yín o. Ẹ lè máa wò pé ìlú wo la wà, pé kí ni wọ́n ń ṣe níbi ní ọjọ́ tí ò ní. Ìlú Ògbómọ̀ṣọ́ la wà lọ́wọ́lọ́wọ́ báyìí ní agbègbè kan tí wọ́n ń pè ní Làkà Òkété ní Ìjẹ̀bú. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tẹ́ ń fọ́lò wa ẹ ti mọ orúkọ agbègbè tá a wà yìí kò ní jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ máa gbọ́ nítorí wípé agbègbè àwọn bàbá Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ ìyẹn Alhaji Dr. Suleiman Ẹgbẹ̀jí Ògbómọ̀ṣọ́ agbègbè wọn náà la wà. Ibi tí ọ́fíìsì wọn ní eré àbí tí ọ́fíìsì wọn wà ní àwà lọ́wọ́lọ́wọ́ báyìí. Kí ni nǹkan tí a wá ń ṣe ní ọjọ́ tí ò ní? Èní ní ọdún Aduro kí Ogun Fa Festival 2020 wọn là ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. So ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ àti ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ sí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá, ẹ̀yin Yorùbá káàkiri gbogbo àgbáláyé, gbogbo àgbè wa o. Ẹ jọ̀wọ́ ẹ máa bá wa láìkì program yìí, kẹ́ máa bá wa share oríṣiríṣi àwọn nǹkan ilẹ̀ Yorùbá la máa rí ní ọjọ́ tí ò ní. Àpẹẹrẹ ìkan nínú ẹ̀ náà la fẹ́ lọ wò níbi tí wọ́n fẹ́ fi àwọn ẹran èyí tó ti fẹ́ fi ṣe èyí tí àwọn wà lọ́wọ́lọ́wọ́ máa bá wa ṣá ètò ìdíyà pé orí ti náà la fi ń gbé gbogbo àwọn nǹkan tá à ń ṣe la fi ń gbé síta bá a ṣe káwọn èèyàn kí wọ́n lè lọ kí àwọn ìran wa tí ń bọ̀ ọmọ wa àwọn ọ̀dọ́ wa kí wọ́n lè ní àǹfààní àti àwọn gbogbo àwọn ohun ìṣẹ̀ṣe báyìí kí ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá kó má bàa di òmìnira.
ẹ̀yin ẹ máa ṣàṣẹ wọ́n ń ṣe àdúrà fún gbogbo àwọn èèyàn ni ẹ máa ṣe àṣẹ ẹ máa bá kọ́mẹ̀ntì àṣẹ kẹ̀dẹ̀ máa láìkẹ̀ dẹ̀ máa ṣe àṣẹ 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 àṣẹ. Àṣẹ 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 o. Àṣẹ 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 ẹja máa ṣàṣẹ máa ṣàṣẹ àṣẹ 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 àṣẹ. Ẹ̀fọ́ sórí yín nílé ẹ̀fọ́ sórí yín nílé tẹ́ máa ṣàṣẹ ẹ̀fọ́ sórí yín nílé àdúrà tí wọ́n ṣe yóò mọ wa lórí o yóò mọ wa lórí yóò mọ gbogbo ẹ̀yin tí ẹ wò wá lọ́wọ́lọ́wọ́ yóò mọ yín lórí o. Níjẹ́ ìyọ̀dún ayọ̀ ní kọ́rọ̀ ọmọ ọjà sí iṣẹ́ àti nílò orí ẹmọ́jì ọba jẹ́ ìfún wọn ọ̀fẹ́ lágbó ẹmọ́jì ọwọlé tọ̀ wọn àbúrú ó kéré ó tóbi ẹmọ́jì ọwọlé tọ̀ wọn gbogbo jẹ́ wá rántí tọrọ lórí ẹ ṣe fún ọ rántí tọrọ lórí ẹ ṣe fún ọ ẹ jẹ́ ká dùn àwọn ọgbà méjì ìbòwò dákun bàbá ẹ bá bá wọn ṣe o àṣẹ ẹ dákun n kò ti dálé ohun rẹ ni mo wí tèmi àgbàrá òjò ní yàbí sí koroko adé afúnbà tí sọmọ Olódùmarè olùkọ àti tọfẹ jámọ júbàkà tó sa ọlọ́ọ̀bá ìbà rẹ etí àwọn ọmọ Akíntọ́lá Àjàlá wá ṣe ìbọ ìkẹjọ wọ wọn iṣẹ́ ká do àwọn ọgbọ orí kúrúkú bí káwọn gbẹjọ ọtàkùsẹ gàdó ṣe yẹmù ọmọ jẹmi tí ó bù ní jẹ bẹ́ẹ̀ ni olè ìbú ní jẹ adé afúnbà bá rúgbó jọ sí sàwòrò oko àtàrí àkàlà bàbá arúgbó lájẹ kan ọlẹyà kan lónìí olórí gbogbo kan lónìí ọdà àti bàbá arúgbó lóògùn àti bàbá arúgbó lóògùn ẹbọ ní bàbá làṣẹ ọ̀dọ́mọdé ìṣòwò láì ní bàbá tí bàbá làṣẹ bàbá ìbọn yín náà wá fún yín o ẹ dákun ẹ jẹ́ wọn sanwó láti ìlànà ìsìn nípa àwọn ìṣiṣẹ́ ọwọ́ nù ẹ jẹ́ wọn ṣòwò àṣẹ 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 ọkọdùn kọkàn wọn kọ balẹ̀ àti jẹ àti mú gbogbo wọn ẹ má jẹ ní wọn lára àṣẹ àṣẹ jẹgàdú àwọn ọgbà tán lára àṣẹ asùn lára òbùsùbùsùn láhùn láhùn mọmọ kẹrẹkẹrẹ ọlàn ló tún fẹ́ gbé bàbá wọn ni wọn kọ kó adíáfó olúfìjà bíjí sọ bí inú àgbọn nìrègún gbọgbọgbọ eléégún bàbá ẹ bá jìjàdó bàbá ẹ jìjàdó wẹ wá gbé wá lọ́rùn ará àrùn ẹ jìjàdó ẹ dákun bàbá wọn ní ẹgbẹ àwọn ní o gbogbo ẹ̀yin tẹ fi lẹ. ṣe ọba ìbá rẹ bàbá mi bàyá mi bọ ọgbà bàbá. bàbá ọwọ́ kan ni. Ẹsẹ̀ kan ọ̀tẹ́ sí gbé sáré ẹ̀yẹ̀ kan rán lé èkejì ìtàn ni o ẹgbà ẹ̀rọ̀dì
wọ́n wá fọkànbalẹ̀ síbi kankan ó ní ẹfọkànbalẹ̀ kò sí bí ó rọ ẹni sùn obì kẹta ni ẹ dákun. dákun ọtí ni o ẹ má jẹ́ wọn tí o ẹ má jẹ́ wọn tẹ o ẹ má jẹ́ wọn kábùkù ẹ má jẹ́ àbùkù ọkàn wọn o ọtí ìwé sọkùnrin o ẹ má jẹ́ wọn sọkùnrin o ní dẹ́yìn ọdún ayọ̀ ni ẹjọ́rọ̀ wọn dá sí o wọ́n mówó wá wọ́n mọtí wá wọ́n mọ́bì wọ́n mẹ́ran ẹ dákun ẹjọ́ rọ̀ wọ́n lọ́rùn o ẹjọ́ rọ̀ wọ́n lọ́rùn o ẹ dákun ayẹrẹpẹ náà ni náà fi jógbó àgbọ̀ ọlọ́jà ní ródẹ̀mùdẹ̀mù àtẹ́lẹwọ́ ní fòdé sọ̀kan àtàǹpàkò ní ìyá tiẹ̀ sọ́tọ̀ọ̀tọ̀ babaláwo ẹsẹ̀ fáfáyé ń sunkún ẹ̀ gbígbà ìwẹ̀ pípẹ́ ìfọwọ́ òṣònú ògiri gbígbẹ wọn ní ká yọ kalẹ̀ ọjà rẹ̀ ẹbọ ní ká yọ mú ṣe ayégbẹ́bọn ń bí òrùbọ ìgbàtà yóò bí ayé bí akíkan nígbàgbó ó bí ọ̀lẹ́ ọ̀fẹ́ dọ̀rọ̀ sáká ó bí òrùmùrùmù ṣòkó ó bí ẹlẹ́nà tí sọmọ kan ìwọ̀n léje ayé gbó ayé tọ́ ayé rẹ̀ bí àgbáre ayé òsì láyé mọ́ akíkan nígbàgbó jogún ẹrú ọ̀lẹ́ ọ̀fẹ́ dọ̀rọ̀ sáká jogún wọ̀fà òrùmùrùmù ṣòkó ọgbàgún gbogbo yòókù rà dáwó wọn ní kẹ́lẹ́ náà mọ owó kún wà tí sẹ́rú àkọ́rà bàbá wọn lọ arọ́tí èbó lónìí arókùn ni wà ọ̀dẹ́rẹ́rẹ́ àmọ̀ arókùn ni ẹ bá wọn fọ tí ìlú ẹjẹ ẹ bá wọn fi fari ayé ẹ fi fari ọmọ èrè kíkọ èrè mọ́tò rẹ èyí tí wọn ti nílò rẹ ẹ má jẹ́ ó bàjẹ́ o tí wọn wà lábúrò ẹ má jẹ́ ó wọlé tọwọ́ kọ fún àwọn àgbẹ̀dẹ afágbé o wọ́n tọ́ tí èbó lẹ̀ yóò jẹ àmùlẹ̀kẹ́ ní olókùn sàn ní adé anímọ̀ kókókó ó tó àkókò tán ohun ọ̀rọ̀ ọ̀fẹ́ kẹ́ ẹ ṣe fún un dákun ká dúró àwọn gbà ẹ dákun. ẹ sanwó òbí yẹn o ẹ sanwó òbí yẹn o ẹ dákun òbí tẹ ẹ nílé o ẹ jẹ́ wọn rẹ́rìn ayọ̀ ló dẹ̀yìn ọdún gbogbo tí wà àjàburú tí ń bá ń bẹ nílé ayé ẹnì kọ̀ọ̀kan ẹ bá wọn yọ sọnù ìrìn nìkan mọ ọmọ tó tàn kan ẹ dákun àwa owó táwa bá wọn sẹ́nu ẹ jádùúrà tí a náà gbà ẹ dákun ilẹ̀ nílẹ̀ wọn gbà o
adíáfẹ́ńjẹ́ di ogbó èrè ogun kan nídà gbàgbé wíta lárẹ̀ bẹ́ẹ̀ náà làgbé wíta rẹ̀ ẹjá dúró àtẹ̀mí náà gbà dákun ìbánisẹ́ gbogbo àwọn tí mẹ́bí ẹjá dúró kálukú ọgbà dákun ọgbà ọlọ́run ọba ògo rẹ̀ ọgbà bàbá ọgbà. Àwọn ìbẹ̀rẹ̀ tí ẹ ń wá ẹrú pé ní agbára ìlú Ògbómọ̀ṣọ́ òun náà la wà lọ́jọ́ ti tòní ẹ̀rí báyìí wọ́n ti parí ifá wọ́n lè ti pọ̀ ifá tán òun náà ní ẹrú yẹn làwọn èèyàn lọ́wọ́ sí kíni ni wọ́n ti ń bọ́ta yẹn ṣẹ́ẹ̀tìrì báyìí àwọn èèyàn wọ́n ti ń bọ́ta wọ́n ti bọ́ta nìyẹn báyìí tí adẹ̀ ń lọ ṣùgbọ́n máa wòran báyìí náà lẹ́wọ̀n torí Facebook wọn ni àbáfi àwọn ẹran tó ti pa yẹn àbáfi ràn yín ṣùgbọ́n torí Facebook wọn ni. ẹ ti rí báyìí ọlọ́dún gbogbo ẹgbẹ́ wa. wọ́n retí bàbá kí bàbá sí kí bàbá bọ́ta náà ní. Thank you.